ẹ̀yin èèyàn mi mo kí wa ẹ̀ka sàn wọn tí kò fánlẹ̀ Ifá ti ń ṣe àwọn àwọn èèyàn wa ní àwọn èèyàn ìlú Kwara wọ́n ti ń kígbe o ó ti ń ṣẹlẹ̀ ní Kwara o ó ti ń ṣẹlẹ̀ ní Kwara o ṣe bẹ́ẹ̀ ń lẹ sọ pé ẹ ò fẹ́ olóyè Sunday Igboho ó kọ̀ jẹ́ pé nǹkan tó máa ń dùn wá ní àwọn ọ̀rọ̀ yìí ni wípé àwọn tó ní ohùn tó lè fohùn síta láti fi jà fara ìlú wọ́n máa ń lò fún wrong something. The people that are supposed to use their voice to speak for the voiceless òun nìkan tẹ̀ ń rí wọ̀nyẹn ọ̀pọ̀lọpọ̀ kì í ṣe gbogbo àwọn èèyàn náà ló dùn mọ́ nínú pé wọ́n sọ pé wọn ò fẹ́ olóyè Igboho ẹ wá wo fọ́nrán ẹ wá wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Kwara State wọ́n ti ń sunkún wọ́n ti ń jí wọn gbé again o wọ́n ti ń wọlé fi AK-47 bá ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu wọn náà ká tó tẹ̀síwájú. Aago mọ́kànlá wọn ká wa mọ́lé wọ́n bá jálẹ̀kùn ọmọ mi àgbà wọn kọ́ gbé wọ́n ti sọ lẹ́sẹ̀ àtẹ̀yìn ọwọ́ sẹ́yìn wọ́n ti lù rédèrèdè wọ́n bá wọ yàrá kejì ara tèmi náà wọ́n bá kó gba ọmọ jáde àwọn ọmọ mẹ́ta wọ́n bá kó wa síta wọ́n lùlù wọ́n lù wá sá lówó lọ́wọ́ aláàlówó lọ́wọ́ owó tó wà lọ́wọ́ wa wọ́n ti gbà ẹkú ti gbà kò sí mi mọ́ a bá ń bẹ̀ wọ́n bá àtẹ̀mí gan ni wọ́n kó lọ n kò di pé ìṣubú tán fìpá gbé mi dìde tán náà mi mọ́lẹ̀ tí bá tó sọ́rọ́ dìde sí ni lọ tí mo tún dànù àtàwọn fẹ́ kan òkè odò kan wọ́n á ní kí n jòkó báwọn míì ti ń bọ̀ lẹ́yìn lára wọn wọ́n ṣe tún dìde sí mi nù pé kí ni ìjókòó mi tó ń sọ láwùsá gbogbo èdè burúkú tàti ẹ̀gbọ́n wọ́n ṣe sọ lóríṣiríṣi lọ́ba tó fipá gbé mi dìde bí ìṣe ń lọ báyìí tí mo tó rẹ́ lulẹ̀ ìkànnì wọn adá ìpínlẹ̀ ọ̀dà náà kan fèmí lẹ̀ kí n padà sẹ́yìn àmọ́ gbogbo àwọn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta gbogbo wọn ti kó lọ ẹ dákun tó lọ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi o ẹ dákun tó lọ náà ọba lọrin lọ́kà ọmọ ní dákun tó lọ náà ẹ ṣàánú mi kò ní bàbá mọ́ èmi nìkan náà ló kù tí mo gbọ́ ẹ ṣàánú mi tó lọ náà ẹ ní sófò mọ́ ẹ ní sófò mọ́ ẹ dákun tó lọ náà gọ́fìnà ṣàánú mi ọmọ mi àgbà fẹ́ ṣe ẹ̀sáàmù pólì àbájáde tí ó fi ṣe sáàpù ló wà báyìí o wọn ò jẹ́ kó rí ṣe o ẹ dákun tó lọ ẹ ṣàánú mi ẹ ra àánú gbà o ẹ dákun tó lọ lẹ́yìn náà jèrè sí ẹ ṣàánú mi o ẹ dákun tó lọ lọ ẹ dákun tó lọ lọ mo ní ọjọ́ sọ́kàdé ẹ dákun ẹ ra àánú gbà o. Gbogbo bí a máa yín wọ̀ ní sí ìlú ẹ ṣàánú Assalamu alaikum. Mo kí ọba wa ìlú Ìlọrin mo sì kí gómìnà Kwara State mo kí chairman wa local government wa Ìlọrin East gbogbo ohun tó ṣẹlẹ̀ sí mi ni mo fẹ́ ṣẹlẹ̀ gbogbo yín Ọlọ́run ó sàlámù ní mo kọ́wé làkẹ́ ìṣàánú wa tí ń ṣẹlẹ̀ ají ní òru jẹta ní nǹkan bí aago mọ́kànlá níjẹta yẹn bá ń jáde kò máa rí gbà pẹ̀lú sẹ́gì àmà wọ́n já tábà yìí dé ní ọwọ́lé gírígì ọba yìí dé wọ́n bẹ̀rẹ̀ sí sílẹ̀ kó kálọ̀ kálukú ni ọmọ mi tí ó kọ́kọ́ gbé lọ yìí yàrá ní ọkọ̀ já agbègbè àti ìsọ́lé yàrá ní ọkọ̀ já wọ́n kú gbogbo báàjì owó rẹ̀ tó gbé kalẹ̀ wọ́n gbé after àgbà wọ́n sílẹ̀kùn yàrá màmá rẹ̀ wọ́n sọ̀rọ̀ àgbà sí ìlọsọ sẹ́yìn after àgbà wọ́n sílẹ̀kùn yàrá màmá rẹ̀ gbogbo tó náà ní ilé wọ́n sáà kó gbà síta èmi yìí náà gan mọ́ wà nulẹ̀ ibi tí wọ́n ṣe gbùdùgbùdù wáyé dé yọjú wáyé dé bí wọ́n ti wọ́ mi náà sí ọ̀dọ̀ nù wọ́n ṣàfihàn mi gúnlẹ̀ nínú ilé tó wọn ò tiẹ̀ gbérí léèdè tí wọ́n sọ wọn ò sọ Fúlàní o wọn ìsò ìbú wọn ìsọ Haúsá bí wọ́n ṣe ń sọ gbé ẹ̀rọ ni àgbérí tí wọ́n sọ àmọ́ èdè tí wọ́n jẹ́ dì sí àwọn ọmọ pé bòrò ni wọ́n àwọ̀ wọn tí mo rí bòrò ni wọ́n wọ́n sì nà mí nígbà tí wọ́n nà mí tí ò jẹ́ rí wọn wọ́n ta wọn fòfò nǹkan bójú wọ́n ta tọ́ọ̀sì mi lójú ni tọ́ọ̀sì ẹ̀rìmọ̀ ní àtàsí mi lójú wọn ò lè rí wọn wọ́n kàn tó jí sí mi láàánú tọ́ wọ́n sì gba sẹ́ẹ̀tì mi ń gba wọn owó dáadáa lọ tí wọ́n sì jẹ́ ń jáde wò já kiri wò láàpá sára àdó wò já pé nígbà wọn wá lọ tán yányá wọ́n sì wá jáde lọ pé àwọn èèyàn
àwọn mẹ́ta ni wọ́n sì gbé lọ ọmọ kan sì wà nù ọmọ mi ó lóyún nù Aminatu Abidatu Saliu ní wọ́n sì kó ọ̀nà Jamiu Saliu ní wọ́n sì kó ogun ẹ̀rọ nù ni láti jẹ ẹ̀ta àti ìgbò káwá kẹ́kẹ́ ìsànù wa nítorí ọlọ́run bá ti sànù ní ìsànù mi ọlọ́run ní jó tèrè yín bàjẹ́ o wípé iná malimari wà dé ṣùgbọ́n dàhú fakún wà dé fa ásán ni máa wà gbogbo nǹkan ní ọ̀padà jẹ ọ̀rọ̀ káfí yí pàtàn rí ẹ̀dàkùn tó ọlọ́run ẹ̀jẹ̀ àfi yí pàtàn rí ẹ̀sán wa tó ànábì ọ̀rọ̀ ànábì àní dààmú ọlọ́run jẹ pẹ̀lú ẹ̀sìn ní ẹ̀tún sèmi ọlọ́run ká jẹ́ àrírí ìlàtọ̀dọ̀ rí láṣáájú ẹ̀dẹ́ Muhammad salamu qawlan subhana rabbika rabbil izzati amma yasifun salamu alhamdulillahi rabbil alamin. ẹ̀yin náà ẹ gbọ́ nǹkan tí wọ́n ń sọ ẹ gbọ́ nǹkan táwọn ìyá yẹn sọ ẹ gbọ́ nǹkan tí bàbá yẹn sọ ẹ nídìí láti pariwo kí wọ́n gbà yín o ẹ mọ àwọn tí ẹ lọ dojú kọ ẹ lọ bá US imam ẹ mọlé ẹ lọ bá wọn àwọn ní ọ̀gá agbésùmọ̀mí Kwara State àwọn ló ń ṣe agbódegbà fún àwọn agbésùmọ̀mí Kwara State torí tí wọ́n bá kí ń ṣe agbódegbà ẹni tó fẹ́ gbà yín ò lè wọnú ìlú wa kẹ́nìkan dé kó sọ pé òun ò fẹ́ nínú ìlú àbọ̀rọ̀ mi ò yé yín ẹ lọ sí ilé làbúbù ọmọ Sudan ẹ lọ bá wọn nílé wọn àwọn ni ọ̀gá àwọn agbésùmọ̀mí ṣé ọba Kwara fọ́ lójú ọba Ìlọrin àmì ojú ọba Ìlọrin àbẹ́tí ẹ̀ di kò gbọ́ gbogbo nǹkan tó ń sọ kí ló dé tó wá dá sí kí ló dé tí ó sọ̀rọ̀ pé kí ló dé tẹ́ ń sọ pé kí Ìgbòho má wá sínú ìlú mọ́ wọ́n kóra wọn lọ ilé ẹjọ́ wọ́n ní wọn ò gbà kí Ìgbòho wá sínú ìlú wọn ò fẹ́ olóyè ní Kwara State ṣé ẹ̀yin nìkan lẹ ní Kwara State ni ṣé ẹ̀ ń ṣọmọ Kwara State ni àwọn èèyàn wa ní Ìgbómìnà ń kọ́ àwọn ọmọ ìyá àti tèmi tó wà ní Ìgbómìnà àwọn ọmọ ìyá mi tó wà ní Ìgbómìnà ń kọ́ ẹ̀yin wá dìde sọ pé ẹ̀fẹ́ olóyè Ìgbòho òun náà lẹ́rí tó ti ń ṣẹlẹ̀ yìí o àti kò fánlẹ̀ Ifá ń ṣe o àìkó fánlẹ̀ Ifá ń ṣe a lè gbarú àdúrà ìgbérú ẹ̀ láàmárí a lè sọ bẹ́ẹ̀ torí àwọn ilé tó ń sunkún yẹn ń sìn bóyá ojúlówó àwọn ọmọ Yorùbá ni a ò mọ̀ ṣe mọ̀ pé àwọn Kwara wọ́n ṣòro ń dámọ̀ báwo la ṣe fẹ́ mọ ọmọ Yorùbá ní Kwara State ó dọwọ́ Ọlọ́run ni gbogbo wọn ló ń fọmọ wọn lórúkọ Yorùbá gbogbo wọn ló ń sọ Yorùbá lẹ́nu báwo la ṣe fẹ́ mọ̀ wọn ó dọwọ́ Ọlọ́run wọ́n ti da lúmọ̀ mọ́ ṣàpà ṣùgbọ́n ní ìṣe wọn àti ọ̀rọ̀ ẹnu wọn náà làá máa fi mọ̀ wọ́n bẹ́ẹ̀ ni nínú ọ̀rọ̀ ẹnu wọn làá máa fi mọ̀ pé àwọn ilé kì í ṣara wa ẹni tó bọ́ síta tó sọ pé òun fẹ́ olóyè Ìgbòho nínú ìlú ń sìn ṣé ẹ sọ pé ọmọ Yorùbá nìyẹn ṣé á pè yẹn lọ́mọ Yorùbá tí kì í ṣe pé olóyè Ìgbòho bá ọ̀rọ̀ ẹ̀sìn lọ sí Kwara State kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn ló gbé Ìgbòho lọ lórí ọ̀rọ̀ ààbò ẹ má wọ́n mú mọ́tẹ̀sìn torí pé ó jẹ́ Ìgbòho ẹlẹ́ẹ̀fẹ́ nínú ìlú ẹ máa rán èmi tẹ̀ mọ̀ pé wọn bí ìkọ̀rúpọ̀ gbà yà láyà yín kẹ́ wá máa korúkọ Ìgbòho ń sì pé Ìgbòho gbà wá o Ìgbòho olóyè Ìgbòho gbà wá o ẹ tí ì rí nǹkan kan ṣe rí wọ́n ní kí ló pè sílẹ̀ hama náà fi ń fọ́lẹ̀kùn wọn wọ́n ní wọ́n ti ẹ̀gbẹ́dè tó ń sọ wọn ò gbọ́ alábọ̀rí èdè tó ń sọ lẹ́nu ẹ wo ẹ̀yin ènìyàn wa ẹ má bínú pẹ̀lú ohun fáànù tẹ́ ń gbọ́ ẹ pé ohun yẹn le òrùrù tó mú bíbá ti pọ̀ jù ó ju ooru tó wà ní Sàǹfàrà lọ ó ju oòrùn tó mú gbóná ju ti Sàǹfàrà torí àwa náà ti gbé ní Sàǹfàrà fúngbà díẹ̀ àlọ́ iléèwé ń bẹ̀ so ẹ̀yin ènìyàn ohun tó ń ṣẹlẹ̀ ní Kwara State lẹ́mú wa ẹ lọ bá Abdulrasaq tó jẹ́ gómìnà yín ẹ lọ bá lọ́wọ́ àmìta Abdulrasaq tó jẹ́ gómìnà yín ní Kwara State ó wà lára àwọn tẹ́ ẹ lọ bá tí ẹ ké sí wọn lọ́rùn ẹ lọ sí ilé US imam ẹ lọ ké sí lọ́rùn ẹ lọ sí ilé làbúbù lágbàjì ẹ lọ ké sí wọn lọ́rùn àwọn ni agbésùmọ̀mí Kwara State ẹ má ṣe ra ní wàhálà kí lẹ ń wá lọ nǹkan tẹ́ ń wá lọ Sókótó wà lábẹ́ Sókótó kí lẹ dé tẹ́ ń lára yín láàmú
kí ló dé kí lẹ̀ ń dara yín láàmú sí? Kí nìkan tẹ̀ ń dara yín láàmú sí? Ohun tá à ń wéré o. A ní àwọn agbésùmọ̀mí wọ́n ń fi wa lápè. Ọlọ́run bá wa gbé akíkanjú jáde ní the right time. Ọlọ́run bá wa gbé Ìgbòho jáde at the right time. Tó bá jẹ́ pé kò wá sí Ìgbòho, kí la fẹ́ máa ṣe lénìí? Tí ò bá sí Ìgbòho, irú àrà wo la bá máa dá ogbó la bá wà lénìí? Ọlọ́run bá wa gbé arákùnrin dìde. Ẹ̀yin kan ẹ kóra yín jọ, ẹ sọ pé ẹ fẹ́ ẹlẹ́ẹ̀fẹ́. Òun náà lẹ́gbọ̀ wọ́n ti kó wọn lọ́mọ lọ́nsìn. Wọ́n ní wọ́n gbé kan toyún nínú. Wọ́n náà gbé lọ toyún ni wọ́n gbé kan lọ lára àwọn ọmọ wọn. Ṣùgbọ́n ohun tá à ń wèrè ọ̀rọ̀ ń ṣẹbọ̀, ó ń bọ̀ díẹ̀díẹ̀ ni. Díẹ̀ lẹ sì rí, mẹ́wàá ń bọ̀, ṣùgbọ́n kó má kan àwọn ọmọ ìyá wa. Wọ́n dẹ̀ mọ ibi tó máa ń jẹ̀ sí. Wọ́n mọ ibi tó ń jẹ̀ sí. Wọ́n mọ ibi tó ń jẹ̀ sí. Torí àwọn tó àfẹ́ẹ̀tì jù, àwọn ènìyàn wa ni. Àwọn tó àfẹ́ẹ̀tì jù àwọn ènìyàn ti wá ni. Àwọn ló àfẹ́ẹ̀tì jù. Òun ló ṣe fi ń ká wa lára. Òun làwa ṣe fi ń pariwo pé sẹ́ nígbà. Ẹ wo àwọn abiyamọ, ẹ wo wọn bó ṣe pariwo síta ń sìn. Ẹ wo bàbá àgbàlagbà yẹn, ìgbóná fẹ́ fojú sí. Àwọn tó ti sá, ọ̀pọ̀lọpọ̀ wọn ti sá kúrò nílùú. Ìwọ tó bá lé ẹ kúrò nínú ìlú ẹ, wàá mọ bó ṣe rí. Ìwọ tó ní bàbá tó ní ìyá tó wà ní abroad àbí tó wà ní part of Nigeria tó ilé ìlú òṣè ń lọ fún ẹ, káwọn ìyá àti bàbá ẹ ti fìlú sílẹ̀, wàá mọ̀ kó tó ń forí ń rọ́ lọ́wọ́ tá à ń sọ yìí. Ìbí wọ́n ṣe ń lọ oko, wọ́n lọ rí ẹ̀gẹ́ gbàgùdá kó wá, wọ́n ń kó oríṣiríṣi wá, wọ́n ń róúnjẹ ọ̀fẹ́ jẹ, ṣùgbọ́n wọ́n ti wá lọ sá lọ sórí ilẹ̀ onílẹ̀, wọn ò lè dáko. Ẹ mọ owó tẹ́ ẹ máa ná pẹ̀lú ẹkọ́nọ́mì Nàìjíríà lọ́wọ́lọ́wọ́. Ẹ mọ̀ àsìkò iṣu lélẹ̀, wọ́n á lọ kó at least wọ́n lè sáré lọ yẹ iṣu bí ebè 3 4, wọ́n á ti fi gúnyán bí jọ́ 2. Ṣùgbọ́n kò sí irú ẹ̀ mọ́, gbogbo nǹkan tẹ́ bá fẹ́ jẹ́ ń sì rírà ni. Ẹ mọ̀ bó ṣe ń rí. Ẹ mọ̀ bó ṣe ń rí. Ẹ máa rọ ní Kwara State o. Don't try it. Don't ever try it. Pé o lọ ń pè Ìgbòho. Ẹ lọ ń pè Ìgbòho gbà wá o. Ìgbòho gbà wá o. Ẹ má dánrú ẹ wo. Ẹ̀yin ọ̀dọ́ Kwara, ẹ̀yin ojúlówó ọmọ Kwara, expect yín nǹkan tá a dẹ̀ expect yín kẹ́ ṣe ni pé kẹ́ kórajọ kẹ́ ṣe protest. Go to the right place. Governor office ni, ilé àwọn ọba tí ẹ bá fẹ́ lọ ni, ẹ lọ pariwo síta pé ẹ ń fẹ́ Ìgbòho ní Kwara State. Ìgbà yẹn là á mọ̀ pé yes you are ready. But ẹ bá ń sọ lẹ́yìn tẹ́ dákẹ́tẹ̀ ìgbégbèsè lórí ẹ̀, ẹ kàn yín gbàdó sẹ́yìn gbá ni. Ẹ kàn yín gbàdó sẹ́yìn gbá ni. Tí ẹ bá jáde síta láti protest, ẹ̀yin gbàdó sẹ́yìn gbá ni o, ẹ̀yin ènìyàn wa. Ẹ má jẹ́ ká tàn ara wa jẹ. Ó ti délẹ̀ o. Gbogbo ohun tá à ń pariwo bí 6 years ago, 2019, 2020, 21, 22 tá à ń pariwo lé lórí. Gbogbo nǹkan tá a sọ nígbà náà lọ pátá, gbogbo ẹ̀ ló ṣe ń sìn. Ọlọ́run jẹ́ kí àlá ibi ṣẹ mọ́ wa lórí. Àlá ibi ò ní ṣẹ mọ́ wa lórí. Gbogbo ohun tá a fẹ́nu sọ, gbogbo ohun tá a mẹ́nu bà nígbà náà lọ́hùn, gbogbo ẹ̀ pátá ló ṣe. Kwara State ni ìlú ti dahoro. Àmọ́ ibi tó kàn ó, à ń dúpẹ́ pé ní South West gbogbo ẹ̀ ti lọlẹ̀. Lẹ́nu àlóyè gbogbo ẹ̀ lọlẹ̀. Àgbọ̀ wàhálà lọ́tún lósì. Ẹ wo Lagos State lánàá bó ṣe gbàlejò olóyè Ìgbòho, tínú everybody ń dùn. Olóyè ti dúpẹ́ lọ́wọ́ ọwọ́ ọba. Wọ́n nígbà táwọn wà nígbó kí náà ti ń pè inú forest reserve. Wọ́n ní bàbá wa Aláàfin wọ́n ló send 1 million sí wọn. Ẹ gbà ẹ fi jẹun. Gbogbo ẹ ti tàn. Kí là ń sọ? Mo mọ̀ pé next kínnísì olóyè máa lọ visit Aláàfin again. Gbogbo ẹ tán síbẹ̀ nìyẹn. Bí ó yẹ kó ṣe máa rí nìyẹn. Nǹkan ò lè rẹ́ ká wá máa fà ká máa fi ṣépè fúnra wa. Èpè tí àwọn Awólẹ̀, èpè tó ń gbé ilẹ̀ Yorùbá kò tí ì tán lẹ̀, a ti ń ṣe míì sí. Èpè wọn yẹn ò tí ì kúrò nílẹ̀ tán, a ti ń ṣépè míì sílẹ̀ wa. Lórí ọ̀rọ̀ pé olóyè Ìgbòho Ìbà Gani Adams wọ́n gbé pètúpètú, wọ́n bẹ̀rẹ̀ sí í ṣépè. Ṣé ọpọlọ wà ń bẹ̀? Ṣé ọpọlọ wà ń bẹ̀?
ẹ jẹ́ ká ro tàwọn ọmọ ìyá wa tó wà ní Kwara State. A ní wọn síbẹ̀ o, àwọn èèyàn wa. Ṣé bá rántí gbogbo ẹ̀ mọ́ rántí ìyáàfin Báàlì takuntakun obìnrin Ìlọrin ìyá yẹn wà, ọmọ Yorùbá gidi ni. Kò sí irun ẹyọ kan lára ẹ̀ tó jọ ti Fúlàní, original ọmọ Yorùbá. Brother mi ṣé Babátúndé náà ni Kwara State coordinator nígbà ODTV, àwọn èèyàn wa ni wọ́n pọ̀ bẹ́yẹn lọ. Ṣé àwa rí àwọn yẹn tó yẹ pé inú ẹkún ni wọ́n wà ní gbogbo ìgbà, ṣé inú wa máa dùn sí? Òun tá à ń wéré o àti kò fa ìfànṣẹ o. Ẹ wo ẹ̀yin ènìyàn, ohun tá a gbé wá fún wa nìyẹn o. Ẹ jẹ́ kó máa ro nínú àwọn pọ́ìntì wa, ẹ máa dì mú, ẹ máa di ọ̀rọ̀ wa mú. Èmi ọmọ yín náà ni Àkàlàmàgò TV show. Tó bá ń wò wá fúngbà àkọ́kọ́, don't forget ẹ máa drop comment yẹn, jọ̀ọ́ ẹ bá wa share ètò wa. Àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ wo ètò wa lẹ́nu ọjọ́ mẹ́ta bí àbí pé a ṣe live mọ́, òun ló fà á. Torí mo rí pé live kan tí mo ṣe fídíò yẹn ti rìn díẹ̀, so àwọn èèyàn like láti máa wo live, kò sí wàhálà díẹ̀ náà ni. Ẹ ṣeun gan, kò ní jù báyìí lọ. Thank you all.